bẹ́ẹ̀ ni o ẹ̀yin èèyàn wa bó mà ṣe ń lọ màá ní ká mú wá fún yín lóní yàjóyàjó lórí ọ̀rọ̀ ìyá àbejì ọmọ aráyélé tí ọ̀gbẹ́ni Agbala Gabriel tí ó ràn lọ́wọ́. Ó mà ní ìmí tún ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé láti bí ijọ́ mélòó kan sẹ́yìn òun ni ọ̀rọ̀ yìí tún ti jáde padà tí àwọn èèyàn sì ń ṣe kíni tí wọ́n ń gbé Agbala Gabriel síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ní ọdún tó kọjá ni ọ̀rọ̀ Muyideen ṣẹlẹ̀ tí Muyideen sọ̀rọ̀ wípé Agbala Gabriel ò gbéwèé ilẹ̀ fóun, ó gbéwèé ilẹ̀ fóun, fẹ́yàwó fóun, kò fẹ́yàwó fóun. Gbogbo àwọn èèyàn gbé pòyì ẹnu ó lọ. Bẹ́ẹ̀ náà lọ́dún yìí tó tún ṣẹlẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé ìyá àbèjì ọmọ aráyélé jẹ́ gbajúgbajà òṣèré tíátà nígbà kan rí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àìsàn ńlá gbé ìyá ṣánlẹ̀ ní ìgbà yẹn lọ́hùn kẹ̀dẹ̀rẹ́ ṣe ni àìsàn yìí gbapá ó gbẹ̀sẹ̀ lọ́wọ́ ìyá àbèjì ọmọ aráyélé tó pé ìyá àbèjì wà lórí wheelchair. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọmọ wọn kan ṣoṣo obìnrin òun ni a rí mọ́ wọn níbi tí ó ti ń gbé wọn kiri. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Folúkẹ́ Dáramọ́lá ìyẹn ògbóǹtarìgì onítíátà tí ó ní ẹ̀ka ibi tí ó ti ń ran àwọn àgbààgbà onítíátà lọ́wọ́. Ẹni yìí ló kọ́kọ́ dìde ìrànlọ́wọ́ sí ìyá àbèjì ọmọ aráyélé kó tó ti wípé pásítọ̀ Agbala Gabriel ó wá ṣe kíni ó wá dá sí lóní jàǹtìrẹrẹ. Ní ọdún yẹn sẹ́yìn ìṣẹ̀lẹ̀ mọ̀ wípé Agbala Gabriel kọ́ ilé fún ìyá àbèjì ọmọ aráyélé. Nígbà tí Agbala Gabriel máa dá sọ̀rọ̀ bí ìyá àbèjì ọmọ aráyélé, àrùn tí ó ń ṣe wọ́n yìí àti àìsàn yìí ó ti gba apá lọ́wọ́ wọn, pàápàá ó gba ẹsẹ̀ àti ẹ̀mọ̀ bóyá stroke ní ká pé o, nítorí pé ẹ lè gbóhùn ẹnu ìyá dáadáa. Ìyá ò jágere bíi ti àtẹ̀yìnwá. Agbala Gabriel gbà wọ́n tọwọ́ tẹsẹ̀, ó gbé wọn lọ sílé ìwòsàn, ó sì kọ́ ilé fún wọn níbi tí ìyá ti ń gbé ní ìlú Ìbàdàn. Lẹ́yìn náà wọ́n ṣe ọjọ́ ìbí ráńpẹ́ fún ìyá, wọ́n sì ṣí ilé náà ní oníjàǹtìrẹrẹ fún màmá àbèjì ọmọ aráyélé. Àwọn ọmọ wọn àti ọmọ wọn obìnrin wọ́n ń gbé ní ibẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ní ọ̀sẹ̀ bíi mélòó tó kọjá la tún gbọ́ wípé ìyá àbèjì ọmọ aráyélé wọ́n gbé Agbala Gabriel síta bí ọmọ ọjọ́ mẹ́jọ. Wọ́n sọ wípé lóòótọ́ ló kọ́lé fáwọn ṣùgbọ́n Agbala Gabriel ò gbé ìwé ilé náà fún àwọn. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé èyí ni nǹkan tí Muyideen tí ó sọ. Pàápàá ẹ rántí Suebebe tí ó ṣaláìsí tó jẹ́ pé ògbóǹtarìgì tíátà náà ni tí Agbala Gabriel kọ́ ilé fún. Ohun tí àwọn ẹbí ẹ̀ náà sọ nìyẹn wípé Agbala Gabriel ò gbé ìwé fún Suebebe. Èyí náà ni ẹ rántí pé ìgbà yẹn tí wọ́n sọ̀rọ̀ Suebebe, ìyá àbèjì ọmọ aráyélé àti ọmọ ẹ̀ yìí jáde wọ́n sì jẹ́ kó yé wa wípé Agbala Gabriel jẹ́ èèyàn kan tó láàánú tí ó sì ń ṣohun gidi nínú ayé àwọn èèyàn. Wọn ò sọ wípé kò gbé ìwé ilẹ̀ fáwọn o, ṣùgbọ́n bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn èyí ni a rí awuyewuye tó lọ lórí ẹ̀rọ ayélujára wípé Agbala Gabriel ò gbé ìwé ilé fáwọn, tó sì mú ìyá àbèjì ọmọ aráyélé àti ọmọ ẹ̀ gba ọ̀dọ̀ ọkọ àwọn single mother lọ lórí black app tí wọ́n wá ń kariwo wípé káwọn ọmọ èèyàn kan tún ràn wọ́n lọ́wọ́ lẹ́ẹ̀kan sí i. Lórí black app yìí ní orí handle ọkọ àwọn single mother mà làwọn èèyàn ti dá 3 million naira fún ìyá àbèjì ọmọ aráyélé. Àwọn kan bẹnu àtẹ́lu Agbala Gabriel wípé ṣe ló ń fi wọ́n wọ́wọ́, ó ń fi wọ́n ṣúbì. Ṣùgbọ́n àwọn èèyàn sọ wípé ẹ má gbàgbé o, Agbala Gabriel lè ní tiẹ̀ lára, ṣùgbọ́n ní ìgbà tí ìyá àbèjì ọmọ aráyélé tí ó di wípé kò lè sọ̀rọ̀, àìsàn yìí gbapò gbẹ̀sẹ̀, ó sì tún gba ẹnu wọn pẹ̀lú. Ta ni wọ́n rí? Agbala Gabriel náà ló ń gbé ìyá yìí lọ sílé ìwòsàn, ó sì tún kọ́lé fún wọn. Bó tiẹ̀ jẹ́ pé kò gbé ìwé ilẹ̀, ṣùgbọ́n láti bí ọdún mélòó sẹ́yìn ó ṣàjẹ́ wípé inú ilé tí wọn ò gbowó ni ìyá àbèjì ọmọ aráyélé àtàwọn ọmọ ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ni wọ́n máa ń gbé. Ṣé wọ́n ti yá náwó tán nìyẹn tó fi wá di wípé wọ́n wá padà wá láàrin ọdún méjì wá sí ọ̀dọ̀ ọkọ àwọn single mother tí yẹn fi gba 3 million naira fún wọn. Owó tí Agbala Gabriel kó fún wọn lọ́dún náà lọ́hùn náà ńkọ́? Ibo ni wọ́n fi sí? Báwo ni wọ́n ṣe ná? Ṣé wọ́n fẹ́ sọ àwọn èèyàn di ibi tí wọ́n ti máa gbowó ni? Ṣé ọmọ ìyá àbèjì ò lè ṣiṣẹ́ ni tí wọ́n fi wá sunkún jáde padà wípé
Àgbàlá Gabriel ó gbà wọ́n ṣùgbọ́n ilé tẹ̀ ń gbé ṣe ẹ̀ sanwó ẹ̀. A bá tiẹ̀ sọ wípé Àgbàlá Gabriel kò kó ìwé ilé fún yín, ṣèbó níbẹ̀ ṣe máa sọ lóní ìtùbí ìnùbí ṣó yẹ kẹ́ ẹ sunkún wá sórí ẹ̀rọ ayélujára débi tí wọ́n máa ṣe kíni, tí wọ́n máa tọrọ owó fún yín lórí black app. Ṣé ẹ fẹ́ sọ wípé Àgbàlá Gabriel kò ṣe dáadáa fún yín mọ́ ni? Àbí ẹ ti gbàgbé bí ẹ ṣe ń yìn tí ẹ ń kì í wípé ọpọ́lọpẹ́ ní ara yín, wípé òun mà ló ràn yín lọ́wọ́ tí ẹ fi dẹni tó ní ilé lórí? Èwo ló wá di pé ẹ wá tún wá nígbà tí ẹ ti náwó tán? Bẹ́ẹ̀ náà ló tẹ̀síwájú. Wọ́n ní pé ṣé ọmọ ìyá ìbejì ọmọ aráyélé, ìyẹn ọmọ wọn obìnrin tó wà pẹ̀lú wọn tó jẹ́ àgbàlagbà géńdé tó ti bímọ tó kù nínú ọmọ wọn, ṣé kò lè ṣiṣẹ́ ni? Wípé ṣèbó sọ wípé Àgbàlá Gabriel ra ọkọ̀ fún ìyá ìbejì ọmọ aráyélé. Ọkọ̀ náà wọ́n sì wà fúngbà díẹ̀, wọ́n lọ páàkì ẹ̀ sílé mẹkáníìkì, wọ́n ní pé ó níṣòro, wọn ò sì ṣe é. Ká ní pé àwọn ló fi ogún ara wọn ni wọ́n fi ra ọkọ̀ yìí, ṣé wọn ò ní mọ bó ṣe máa ṣe ni? Torí pé kò ṣe àwọn ló rà á, òun ló ṣe jẹ́ kó lọ páàkì ẹ̀ sílé mẹkáníìkì kó má wá nǹkan fi ṣe sí i. Ṣèbó ní Folúkẹ́ Dáramọ́lá ló kọ́kọ́ dìde sí ọ̀rọ̀ wọn kó tó di wípé Àgbàlá Gabriel gbà á. Ṣèbí Folúkẹ́ Dáramọ́lá eléyìí ra kẹ̀kẹ́ napep fún wọn, ìyẹn márúwá. Ibo ni ọmọ ìyá ìbejì ọmọ aráyélé gbé márúwá náà sí tí kò fi mówó wálé fún wọn, tó fi wá di wípé lẹ́yìn ọdún méjì tí Àgbàlá Gabriel dá wọn lọ́lá, wọ́n padà wá sórí ẹ̀rọ ayélujára láti wá máa tọrọ owó, ìyẹn lẹ́ẹ̀kan sí i. Nísìnyí ṣèbí wọ́n ti kó 3 million naira fún wọn. Ẹ jẹ́ á wo bọ́n ṣe máa nà, bóyá láàárín ọdún mẹ́ta sí méjì wọn ò tún ní padà wá láti wá tọrọ owó. Ṣèbí wọ́n sọ wípé Àgbàlá Gabriel kówó ilẹ̀ fún wọn, ṣùgbọ́n ṣó lé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé ni? Kò kówó ilẹ̀ fún wọn, ṣé wọ́n fẹ́ ta ilé náà ni? Àbó béèrè owó ní ọwọ́ wọn? Ẹ má gbàgbé pé Àgbàlá Gabriel òun wá ń bẹ̀ ìyá wò, ó sì máa ń fún ìyá ní tọ́rọ́kọ́bọ̀ lẹ́yìn ilé àti àwọn nǹkan tí wọ́n ṣe fún ìyá. Ṣé 3 million naira yìí ló máa tán ìṣòro ayé wọn ni? Nítorí pé a ń ra ọkọ̀ fún wọn, ẹ̀jẹ̀ lórí wọn rómìírà, wọ́n tún ní wọ́n ra márúwá, wọn ò rí nǹkan kan. Ṣọ́mọ ìyá ìbejì ò lè lọ wáṣẹ́ ṣe ni? Tí ìyá ò bá kí ń ṣe gbajúgbajà, ṣé kò ní wá bó ṣe máa tọ́jú ìyá ẹ̀ ni? Èwo lọ́bẹ̀rẹ̀ máa wá sórí ẹ̀rọ ayélujára ní gbogbo ìgbà láti wá máa tọrọ owó? Ẹ fún wọn bí ọdún méjì ká wo bó ṣe máa ṣe 3 million naira tó fún wọn yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹnu àtẹ́lu Àgbàlá Gabriel, ẹ má gbàgbé o wípé Àgbàlá Gabriel ló kọ́kọ́ gbà wọ́n kó tó di wípé wọ́n tún padà wálé lẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ á wo bó ṣe máa ṣe 3 million naira yìí, à á lè mọ̀ wípé Àgbàlá Gabriel náà, ẹ̀yin náà ẹ fàgbò fẹ́ẹ́gún, ẹ gbéwèé ilé wọn fún wọn, ẹ jẹ́ kán lọ wá nǹkan tó máa fi ilé wọn ṣe kí wọ́n lè mọ̀ bóyá ẹ̀yin gangan ní ẹni ìṣòro àbí àwọn. Ṣùgbọ́n àwọn eléyìí wọn kì í ṣe ẹni tó more, àbàràmọ̀ọ̀rẹ̀ jẹ ni wọ́n. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀, ẹ wojú ìlẹ̀kẹ̀ tó sọ̀rọ̀, nítorí pé ìgbà tí ìyá ìbejì ọmọ aráyélé tó kọ́kọ́ kán sínú ìṣòro, Àgbàlá Gabriel náà ni wọ́n rí lẹ́yìn Folúkẹ́ Dáramọ́lá.
Ikoko ta lẹ́nu. Ikoko ta lẹ́nu. Òwútú òwútú. Òwútú òwútú. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.